mo rẹ́ni kejì ní security guard yín kó má jẹ́ kí èmi wọlé ó dá mi jókòó sínú mọ́tò bẹ́ẹ̀ láti ẹ̀ nǹkan mo ti pe fóònù ẹ̀ títí ó refuse láti gbé. obìnrin ṣe rí báyìí torí Ọlọ́run. wọ́n ní tọmọdé bá ròyìn àtàkà ní tó ṣe yẹn rẹ̀. ọ̀rẹ́ mi mo bẹ́ẹ̀ yọ. ó ṣe wá dùn ní pé ọlọ́mọ ń béèrè ọmọ ẹ̀ o ò fẹ́ gbọ́mọ sílẹ̀ ọ̀rọ̀ yẹn ò yé mi rárá. kò sí jó tá a ti jò rí kò sí ìlú náà tá a ti jò sí rí àjọ fóyìnbó àjọ faláwọ̀ dúdú àjọ fáfọ́jú àjọ fárun àjọ fáfún. àmọ́ ṣọ̀rọ̀ pé ijó kan ṣì wà tí mi ti jò. kí ni ẹ̀kọ́ yẹn kọ́ wa. mi ti jò fún virgin rè. tó àkòrí tó nìyẹn dẹ. tó bá gbé mi jẹ́ ni tí làákàyè ẹ̀ kúrú ni ṣé ilé ò ti dàrú. ṣé wọ́n mọ̀ ẹ́ pójú lára kan fi ń ṣọ́rí mi ìfẹ́ káwọn ọkùnrin take advantage ẹni mo ṣe ṣe ogun nǹkan tí mò ń ṣe yìí. mi ò lè lajú mi lẹ̀ kó o máa yẹ̀yẹ́ mi lójú àwọn ẹbí ẹ̀ ní ṣó tá ń bẹ̀yẹn lọ́dọ̀ sí sáì. ọjọ́ ọ̀dẹ̀ mú sọ àánú ẹ̀ ṣe máa lẹ́yìn méjì papọ̀. so advice tí wúmà kan fún ẹ o ní wọ́n lò fún mi nínú ilé lóò fi sọ fún mi. ọ̀dẹ̀ máa dúró yẹn lè gbé ká mi mọ́nu ilé bẹ́ẹ̀ pàmí. ọ̀rọ̀ wọn yé mi dáadáa okùn ọmọ ìyá là ń sọ̀rọ̀ pa ẹ̀jẹ̀ kan náà ni wọ́n. anything bá go wrong orí mi náà ló ṣe ń padà bọ̀. lórí iṣẹ́ yìí tí ò lọ déédéé pẹ̀lú àìṣedéédé dojúkọ ń dìlé yín nǹkan abẹ̀mí kan wà ń ta nílé tó jẹ́ pé ó yẹ kó máa bá yín gbé àkàtà yín kẹ́ ẹ máa lójoojúmọ́. ohun abẹ̀mí bẹ́ẹ̀